Ẹ káàsán gbolé ẹ káàsán sí wọn kí n láti rí ODUDUWATVRADIO. Ẹ jọ̀ọ́ mo ní ìròyìn pàtàkì kan tí mo fẹ́ bá wa tí mo fẹ́ ṣàlàyé sọ̀rọ̀ lórí ẹ̀ fún wa. Ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ pé bóyá a máa gba òmìnira àbá gbòmìnira tá a bá gbégbèsè yìí a lè gba òmìnira aláti kópa nínú ìjọba wa tètè ọ̀rọ̀ bẹ̀ mo bá wa tàwa máa ń bá yín sọ lórí báyìí àwọn ò bá yín pàjá lọ́bọ̀ fún yín àwa bá yín wá sọ àwa bá yín sọ òótọ́ ọ̀rọ̀ ni. Ká tó tẹ̀síwájú mo fẹ́ kẹ́ rántí ọ̀rọ̀ yìí mo lè fẹ́ kẹ́ ha sórí ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin ọmọ káàrọ̀ jìrì ọ̀nà tá a máa fi gba òmìnira rẹ̀ mo fẹ́ kẹ́ nígbàgbọ́ pé nǹkan tá à ń sọ sí àwa bá yín wá sọ òótọ́ ọ̀rọ̀ ni. Mo fẹ́ kẹ́ há ọ̀rọ̀ yìí sórí ibẹ̀ àṣẹ àti agbára tẹ ní pàápàá jùlọ tẹ̀lé múlò lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ń múlò àwọn ńlá máa ṣàlàyé fún yín sí. Nínú ìwé òfin ìlú Nàìjíríà a ní àṣẹ àti agbára ó lọ báyìí abala kẹrin lásẹ̀ kejì nípa báyìí ó ti kéde pé ìjọba jẹ́ ti àwọn ènìyàn Nàìjíríà láti ọ̀dọ̀ ní tìjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè ìgbà gbogbo agbára àti àṣẹ lẹ́ẹ̀kan sí abala kẹrin lásẹ̀ kejì nípa báyìí ó ti kéde pé ìjọba jẹ́ ti àwọn ènìyàn Nàìjíríà láti ọ̀dọ̀ ní tìjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè ìgbà gbogbo agbára àti àṣẹ rẹ̀. Ó ṣe pàtàkì ká mú ọ̀rọ̀ yẹn abala kejì ìjọba jẹ́ ti àwọn ènìyàn Nàìjíríà láti ọ̀dọ̀ ní tìjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè gbogbo agbára àti àṣẹ rẹ̀ ṣe ti rí bẹ́yẹn. Ẹ jọ̀ọ́ máa fẹ́ kẹ́ ya àwòrán fọ́nrán kẹ́ fi sínú fóònù yín kẹ́ pé fáwọn èèyàn yín ní èdè wa ká lè bẹ̀rẹ̀ sí ní mú àṣẹ àti agbára yìí lò bẹ́ẹ̀ sì máa lò ó ní pé wọ́n kọ sínú abala kẹrìnlá ẹsẹ̀ kejì sí ìkópa àwọn ènìyàn nínú ìjọba wọn gbọ́dọ̀ rí dájú ní ìbámu pẹ̀lú àwọn òfin orílẹ̀-èdè ṣe ti rí bẹ́ẹ̀ yẹn. Ìkópa ọ̀rọ̀ pé ẹ̀ ń dìbò yẹn bíntí báyìí ni ó jẹ́ nínú ìkópa pàtàkì jùlọ ni pé ẹ ní àṣẹ àti agbára gẹ́gẹ́ bí tó wà ní ìwé òfin láti bi àwọn local government chairman state of assembly house of reps senators gómìnà ní ìbéèrè àwọn owó tó ń gbà wọlé lóṣooṣù níbo ló ń lọ torí bẹ́ẹ̀ ṣe àìbí wọn ní ìbéèrè àwọn ń kó owó yẹn sí báńkà foreign bank account wọn kó sáwọn account wọn ní òkè òkun wọn á máa ná wọn dẹ̀ fìyà jẹ wá iná tó yẹ kó ṣe wọn ṣe omi tó yẹ kó ṣe wọn ṣe ètìtì tó yẹ kó ṣe wọn ṣe ilé ìwòsàn tó yẹ kó ṣe wọn ṣe gbogbo àwọn nǹkan tó yẹ ṣe pàtàkì tó yẹ kó máa ilé ìwé fáwọn ọmọ wa wọn ṣe àwọn owó yẹn wọ́n kó jáde wọ́n kó wọ́n dẹ̀ ń ná fáwọn ẹbí wọn àbí àwọn ìyàwó wọn tó ń ní káàkiri àtàwọn ọmọ wọn fìyà jẹ wá torí pé kí ni kópa nínú ìjọba lo àṣẹ àti agbára ta ní lórí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ni mo lò máa rọ gbogbo wa ń sìn ọ̀rọ̀ tí máa sọ ń ṣe pàtàkì ẹ mú ọ̀rọ̀ yìí lò ká bẹ̀rẹ̀ sí ní ṣe ìpàdé àdúgbò ó lọ báyìí ẹ yàwòrán yìí kẹmọ dání o ẹ jẹ́ ká tẹ̀síwájú ẹ ṣeun ẹ̀yin ọba aláṣẹ gbogbo ẹ̀yin tẹ́ bá ti wà ní gbogbo àwọn àdúgbò wa bóhùn kó kéré tó bóhùn kó tóbi sí o ẹ dúró papọ̀ aláṣẹ ní tọ́wọ́n tá a mọ̀ sí sovereign ẹ gbọ́dọ̀ ṣe àwọn ìpàdé ìjọ oṣooṣù ìpàdé gbọ́dọ̀ wáyé ní àwọn àdúgbò yín níbi tí ẹ máa ti béèrè lọ́wọ́ àwọn aṣojú tí a yàn wọ̀nyí àwọn local government chairman state of assembly àwọn house of reps àwọn senators àwọn gómìnà wọn láti wá síbẹ̀ ó ṣe pàtàkì tí wọ́n bá dẹ̀ wá ẹ lè yọ wọ́n kúrò nípò nínú fọ́nrán kejì tá a máa ṣe àwa ṣàlàyé ibẹ̀ ṣe máa yọ wọ́n àmọ́ mo fẹ́ kẹ́ kọ́kọ́ mọ̀ pé ń sìn yín ibi tọ́rọ̀ wà ń sìn aláti bẹ̀rẹ̀ sí ní kópa nínú ìjọba ọ̀nà bá ṣe máa kópa ni pé a máa ṣe ìpàdé àdúgbò nínú ìpàdé àdúgbò yẹn àwa bí gbogbo àwọn local government chairman state of assembly house of reps senators gómìnà àbí wọ́n béèrè ẹ jọ àwọn owó tẹ̀ ń gbà lóṣooṣù ńbo ló wà kí lẹ ti fi ṣe àwọn wo ni contractor èrè ló ṣẹ́kù lóṣooṣù tá a bá ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n máa bọ̀ wá lójú ni ọ̀rọ̀ pé à ń gbàdúrà ẹyọ yẹn kúrò ní ọ̀rọ̀ yìí kí ni gbogbo wa lóṣooṣù ní ìpàdé àdúgbò gbọ́dọ̀ wáyé láti ní ẹgbẹ́ tó yẹ pé ó dá dúró tí àwọn ìjọba wọn lọ́wọ́ sí tí ẹni máa bí wọ́n béèrè torí ẹ̀yin lẹ ní àṣẹ àti agbára ọ̀rọ̀ tá a mú wá léde nìyẹn o ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí mú ọ̀rọ̀ yẹn lọ ó ṣe pàtàkì a fẹ́ sọ̀rọ̀ o ẹ má jẹ́ ká fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ gẹ́gẹ́ tó bí òun wájú ẹ̀yẹn bá ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ ẹ jẹ́ ká gbé kọ́síkà tó ń pẹ́ afẹ́ lọ gba òmìnira tá a bá gbé ìgbésẹ̀ yà lè gba òmìnira lọ bí kankan ibi tá a máa ti gbé bẹ̀rẹ̀ rẹ̀ tá a bá ti wá ń kópa nínú ìjọba a wá sọ fún wọn tá a fẹ́ kàn ṣe nínú referendum pé ó yá o ẹ lọ sínú ilé yẹn kí ẹ sọ fún pé a fẹ́ referendum tí referendum wá dé àwa dìbò pẹ́ fẹ́ máa lọ tẹ́ ẹ bá kópa bẹ́ẹ̀ yẹn ẹ lè gba ń ta fẹ́ yìí a lè gbòmìnira wa òótọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ mo sọ fún yín ẹ jẹ́ ó yé wa o ẹ sì ti wà lókè láti rí ODUDUWATVRADIO bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ ètò ìjọba àmà pé ó ṣe pàtàkì ìpàdé ìjọ olóṣooṣù ó ti di dandan báyìí o ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kópa lápapọ̀ wa o àròjì báyìí lọ báwo ló ṣe rọrọ̀ yìí sí ẹ bá wa pín ẹ jọ ẹ bá wa subscribe sí ODUDUWATVRADIO lórí YouTube wa ẹ ṣeun ó dìgbà kan náà ẹ ṣeun ó dàbọ̀.